tẹ́yìn bá ń wò. Ẹ máa bá wa buwọ́lu channel wa BGI TV lórí YouTube. À ń jẹ́ Gbàgede Ìmọ̀ TV lórí Facebook. A sì ń jẹ́ BGI TV lórí TikTok. Ẹ máa fọ́lù wa láwọn àyè yìí. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ láàárọ̀ yìí. Last year, nígbà tá lọ ń bá wọn kábíyèsí, tá lọ ń dọ̀bálẹ̀ fún wọn, mo kí Ọkọya Fọláyan. A bẹ̀rẹ̀ sí ń lọ dọ̀bálẹ̀. Àwọn bàbá yẹn wá fún wa ní assurance pé láìpẹ́ láì jìnnà àwọn nǹkan kan wà tí ó ń dùn wá lọ́kàn tó máa bọ́ sí, ṣùgbọ́n a túbọ̀ máa ní sùúrù díẹ̀ tí a bá fẹ́ jẹ́ kó bọ́ sí o. Bí nǹkan ṣe mú àwa nígbàyà náà ló mú àwọn bàbá wa náà nígbàyà. Wọ́n wá rí wa bí àwọn ọmọ wọn tí nǹkan kan ń ró nínú wa. Mo kí bàbá wa Joseph Olúbrown. Kò sẹ́ni tó lè gbọ́n tán nílé ayé tá wà yìí. Wà tó wá máa lọ fi ọgbọ́n àwọn kan, wà máa àdẹ̀mọ́ ọgbọ́n tiẹ̀ kí ọgbọ́n tiẹ̀ náà kó lè pọ̀ sí. Kò ń ṣe pa lọ yunifásítì ló ń pè níyàn ní ọgbọ́n. Kò dìgbà tí a bá lọ sí secondary school a máa ní ọgbọ́n. Mo kọ́ ọ̀pọ̀lọpọ̀ ọgbọ́n nígbà tí a lọ kí àwọn kábíyèsí ní last year. Because yàtọ̀ sí àwọn tí a láǹfààní àti bá sọ̀rọ̀ nínú small room kó tó jáde síta, bọ̀ àwọn tí a ní access tí mo dẹ̀ jókòó níbẹ̀ nígbà tó bá ń bá wa sọ̀rọ̀, mo wá rí pé ilẹ̀ Yorùbá ó nídìí ọgbọ́n tó pọ̀ tá bá fẹ́ kí nǹkan kó ní ìlọsíwájú. Ẹni tó fẹ́ jẹ́ kí nǹkan lọ síwájú, èmi ò ní sí lára ẹ̀ o. Èmi Ọláyọmí Koiki Media, I won't be part of that. Ẹni tó máa ní lọ síwájú látara tí a gbọ́ nígbà tá rìn àwọn ìrìn àjò yẹn, òun ni tí èmi process lọ́wọ́ báyìí. Mo wá kí ọba Elédùmarè látara àníyàn. Torí tá bá fi dídá ara wa, mo kíyà wa Nana Awele Ẹṣẹ́gọ́nímà, tí a bá fi ní ká fi máa ṣe tara wa, egbò tara wa nìkan, a túbọ̀ máa ṣe Elédùmarè gan fúnra rẹ̀. Torí gbogbo wa náà la mọ̀ pé olúkálukú ló ní orí tiẹ̀. Orí tá ń jà fún kò ń ṣorí èèyàn kan, kò ń ṣorí èèyàn méjì, ilẹ̀ ni. Àmọ́ ó ní ọ̀pọ̀lọpọ̀ sùúrù nínú náà. Tí ó tó bá ti ní sùúrù nínú ni nǹkan ọ̀pọ̀lọpọ̀ ti bàjẹ́. Kò rẹ̀ ń ṣe pé kákọ̀ jókòó sórí social media, mi máa ń sọ. That's what makes me different. Now that we have the privilege to be coming home, that means ó wù mí pé tó bá tún máa tó oṣù méjì mẹ́ta ká tún padà wá. Bẹ́ẹ̀ lọ ká máa engage àwọn tí a bá sọ̀rọ̀. Kò ṣe gbogbo náà la máa kó wá sórí social media. Kò ṣe gbogbo ìrìn àjò tí olóyè ń rìn náà ló máa wá sórí social media. Kò ṣe gbogbo ìrìn àjò tí bàbá Akíntóyè rìn lẹ máa gbọ́ lórí social media. Bọ̀yí tó ṣe pàtàkì, tó ṣe kókó ńbẹ̀ ni pé àníyàn ibi tí a fẹ́ kílẹ̀ Yorùbá, ilẹ̀ káàárọ̀ òjíire, ibi tá fẹ́ kó wà gangan, ó máa débẹ̀. Kò sẹ́ni tó máa dá dúró, ó máa débẹ̀. Ìgbà tó fẹ́ débẹ̀ yẹn ni àìtí lè sọ.
wàá gbọ́dọ̀ ní sùúrù tó pọ̀. Kò sẹ́ni tí títí dọ̀la tó bá ní ẹni tó ní ká dá ìjà sílẹ̀, èmi ni mo jẹ́ number 1 nígbà tá gbé rìn àjò tá ń gbé dání tí kò dẹ̀ tí sí solution sí. Bọ́n máa ta lọ rí àwọn bàbá wa, wọ́n jẹ́ kó yé wa pé ilẹ̀ Yorùbá a fẹ́ ìtàjẹ̀ sílẹ̀. Ó dẹ̀ wà nínú Bible, ó wà nínú Quran. No matter how you are hot for something, ẹ gbọ́dọ̀ ta ẹ̀jẹ̀ sílẹ̀. Tẹ́ bá ti tẹ̀jẹ̀ sílẹ̀, then the purpose of jà fún yẹn gan ó ti wà defeated. The purpose of intabawa náà jà fún yẹn pé a bẹ̀rẹ̀ sí tẹ̀jẹ̀ sílẹ̀ ó ti wà defeated. Mo wá kọ́ ọgbọ́n tó pọ̀ bí ṣe ń kọ́ ní Èkìtì, l'Oǹdó, lókè Ògùn, Èkó nìkan láì tí lọ, but wọ́n prepare Èkó láìpẹ́ tí a máa tún lọ kí bàbá wa Akíolú nígbà tí àsìkò yẹn bá tó, àwọn tó ń tò wá jẹ́ kí gbogbo wa gbọ́. Bọ́ ká padà sí bàbá wa Àtaọ́jà Kábíyèsí nígbà tá kúrò ní Technical College ní Òṣogbo, nígbà tí bàbá wa Igboho ṣà tí wọ́n lọ fi ìrù ẹkùn sílẹ̀ lọ́dọ̀ brother wa Comrade Abiodun Oyedokun tí gbogbo èèyàn mọ̀ sí Àwòrò. Mo kí gbogbo ẹ̀yin princess, ẹ̀yin màmá. Ìyá wa mo dúpẹ́ ní thank you all for your children of war and network Allah. Stay tuned and do not lull, do not be bored. Láṣẹ Èdùmàrè, kudos, heroes. Well done. May Almighty God continue. Mo kí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń bẹ nílẹ̀ káàárọ̀ oòjíire. Mo kí ẹ̀yin tẹ́ wà ní Belgium. Mo kí ẹ̀yin tẹ́ wà l'Èkìtì, l'Ondo State. Mo kí ẹ̀yin tẹ́ wà ní Europe. Mo kí ẹ̀yin tẹ́ wà ní Benin Republic. Mo kí gbogbo ibi tí ọmọ Oòduà wà tí a ti ń wá jíjẹ àti mímu lọ. Ǹjẹ́ ẹ̀yin tẹ́ gbọ́ rí pé nílé Ifẹ̀ wọ́n ń ṣe ètùtù lójoojúmọ́ pé kí àwọn ọmọ Oòduà, àwọn ọmọ ìran aládé kí a máa rí ṣe, ká máa rí jẹ, ká máa rí mu àfi ọjọ́ kan. Èmi ò gbọ́ rí àfìgbà tá a ṣẹ̀tún lọ ní ilé ìta lọ yìí. Lóòótọ́ in tó easy jù láyé ó ní pé kíyàn jókòó kó criticize, kó attack. It is part of ilé ayé tá ń gbé nísìn. But gẹ́gẹ́ bí ọmọ Oòduà táwa jẹ́, gẹ́gẹ́ bí ìran ọmọ aládé, ọ̀pọ̀lọpọ̀ ìntààmọ̀ nípa history wa a bẹ̀rẹ̀ sí ń gbọ́, a bẹ̀rẹ̀ sí ń rí, a bẹ̀rẹ̀ sí ń wo kí ló dé, kí ló fà á tí a fi wà níbi tá wà lénìí. Mo wá lọ kí bàbá tí mo fẹ́ jẹ́ kí wọ́n mú mi bí ọmọ wọn nísìn, yàtọ̀ sí pé àwọn ni bàbá gbogbo ọmọ Yorùbá, èmi fẹ́ kó mú èmi bí ọmọ wọn, ìyẹn bàbá wa Kábíyèsí Ọọ̀ni òrìṣà. Torí pé kò ń ṣe gbogbo ọmọ Oòduà ló máa ní access tí a rí látara olóyè tèmi náà fi rí. Torí ọlá olóyè ni mo jẹ débẹ̀. Àǹfààní bàbá Akíntóyè ni mo jẹ débẹ̀. Ọlọ́run á dẹ̀ jẹ́ kí n jẹ́ pẹ́pẹ́pẹ́pẹ́. Torí pé nígbà tí a dé Ilé Ifẹ̀, Kábíyèsí inú yàrá tí wọ́n ní àkọ́kọ́ wọ̀ tí a lọ bá wọn nínú just àgbàlá wọn, kí n pè bẹ́ẹ̀. Ẹ mọ̀ èrò pọ̀, wọ́n ti mọ̀ra pé wọlé tó ń bi olóyè pé àwọn ló máa tẹ̀lé wọlé. Olóyè mo kí ẹ dáadáa. Mo ní tó bá wo ẹ̀gbẹ́ wàá rí mi, tó bá wo òsì wàá rí mi. Mo fẹ́ jẹ́ kí gbogbo ọmọ Oòduà ẹ bá mi dúpẹ́ fún Ìgbòho ṣà.
olóyè nígbà tí wọ́n sọ fún mi pé ní Ọ̀ṣun àti Èkó important event méjì kan máa wáyé, mo sọ fún olóyè pé ṣé mọ̀ pé mi ò ní iṣẹ́ kankan tí mò ń ṣe nílùú òyìnbó lọ títí, ìrìn àjò tá gbé dání kò jẹ́ ká ráǹfààní àti ṣe púpọ̀. Olóyè ní kí n lọ béèrè tó ta ticket kí n jẹ́ kó òun gbọ́. Nígbà tí mo wá lọ sọ fún olóyè pé mo ti rí ticket, pé ticket yẹn máa cost èyí báyìí, olóyè wa ń béèrè pé báwo ni mo fi ṣe kí wọ́n send owó yẹn sí mi. Mo ní tó bá dáa pé kí n rí gbà ní pounds náà ló máa dáa, but èmi kọ́kọ́ béèrè lọ́wọ́ olóyè pé tí bá máa dé àwọn á fi mọ́tò ránṣẹ́ láti wá gbé mi ní Muritala Mohammed Airport. Mo ní bẹ́ẹ̀ ni mo fi tíkẹ́ẹ̀tì ẹ̀sẹ̀. Olóyè ní kí ló dé, kí ló fà á? Lolóyè bá faraya pé kí ni mo tún fẹ́ lọ ṣe ní Benin, ilẹ̀ Yorùbá ni President Tinubu ti ní ká máa bọ̀ nílé. Pé mo ní láti tún kọ tíkẹ́ẹ̀tì sí Benin Republic mọ́, pé Nàìjíríà ni kí n kọ́ sí. Mo á nóda máa ní láti padà láti tún lọ chẹ́ẹ̀kì tíkẹ́ẹ̀tì tó máa wá sí Nàìjíríà. Èyí tó fẹ́ gbé mi lọ Benin láti London ó léye tó jẹ́ kò tó 1,000 pounds, but ó súnmọ́ 1,000 pounds ká kàpẹ̀ bẹ́ẹ̀. Ṣé mọ̀ pé nítorí pé ìyẹn ń bọ̀ indirect flight ni, ìkan máa kọ́ dé Istanbul. Gbogbo tẹ́ bá rìn mi ní Istanbul yẹn stopover ni mo máa ní layover 4 hours depending on time differences. Ìyẹn tí bá ń bọ̀ ní Africa mo máa ń ṣe 4 hours tí máa jókòó síbẹ̀. But nígbà tí olóyè ti wá ní kí ni mo tún fẹ́ gba Benin Republic fún, nídìí Benin mọ́. President Tinubu ti ní òun yá fi wá nítorí pé in tí a gbé dání tó ń bí wa nínú àwọn bàbá wa ti sọ fáwọn. Bàbá wa Olúbàdàn kábíyèsí o, bàbá wa Aláàfin, gbogbo àwọn bàbá wa pátá ló ti gba ìtàn pè ní a bit of kí làwọn ọmọ yẹn ṣe ju pé wọ́n jáde wọ́n náwọn fẹ́ Nàìjíríà tó ṣiṣẹ́ àti pé Fúlàní ń pa wá, wọ́n ń jí wa gbé lọ́mọ, ó wá free wa. Lóòótọ́ kò sẹ́ni tó wá mi ní Nàìjíríà yàtọ̀ sí pé bóyá tí a bá ní ká wo àwọn nǹkan tí a ti sọ ẹlòmíì lè máa wà happy pẹ̀lú ẹ̀, but I was never on the wanted list even though my principal was put on that. Mo wá ṣẹ̀ lọ confirm tíkẹ́ẹ̀tì mi tó fi wá Nàìjíríà. Nígbà tí mo wá rí tíkẹ́ẹ̀tì mi, eléyìí tí ó lágbára, ẹ̀mọ̀ ká ti wà ní summer. Gbogbo tí mo dẹ̀ sọ yìí was within less than a week or 2 weeks. Bàbá wa Igboho wá ní ṣé mo ti rí tíkẹ́ẹ̀tì, mo ní mo ti rí. Mo wá ń wá bí ṣe máa tún ṣàlàyé fún wọn pé price yẹn ti yàtọ̀. Mo wá ní price yẹn ti yàtọ̀, ìyẹn ti wá lọ sí 1,000 plus, kò tó 1,003, but ó wà láàárín between 1,000 àti 1,003. Olóyè dẹ̀ ní àbá Elédùmarè àbáwá gbé, and the ticket was sorted out. Àánú Ọlọ́run ni mo jẹ lára Ìgbòho. Kọ́lọ́run túbọ̀ bá mi dúró tì, kó bá mi fọwọ́ ẹ̀ sókè. Gbogbo ohun tí ó gbé dání kí àwọn tó ní ilẹ̀ káàárọ̀ òjíire bí bàbá wa Ọọ̀ni ṣe sọ, kí gbogbo wa ká rí
ìta máa fi ràn lọ́wọ́. So mo dúpẹ́ fún olóyè torí rírí tèmi tẹ́ ń rí mi nínú Nàìjíríà ó wá látọ̀dọ̀ olóyè pé ó confirm pé kódà as at last year Bishop Adesina ọjọ́ sọ fún mi pé kí n má try ẹ̀ pé mo fẹ́ wá Nàìjíríà lẹ́yìn gbogbo wàhálà tó ṣẹlẹ̀ pẹ̀lú ti Bishop pé kí n má try ẹ̀ o kí n má try ẹ̀ rárá pé because àwọn tí wọ́n ń dẹ páńpẹ́ fúnra wọn but nígbà tá a dẹ̀ mọ̀ pé tí a ṣe àdáràn àmọ́ a mọ̀ pé lóòótọ́ kò sí bí a ṣe fẹ́rìn tí orí òní mì especially nígbà tí ìjọba tàná torí ìjọba tàná inú ẹ̀ kò dùn sí Koiki Media inú ò dẹ̀ dùn sí Ìgbòho but in tí inú ò fi dùn sí Ìgbòho ni pé Koiki Media ló ní òun dúró ti Ìgbòho. So mo kí olóyè for making it possible to make it down here. Now ká lọ síwájú díẹ̀ sí ká dọ́dọ̀ bàbá wa Ọọ̀ni òrìṣà kábíyèsí kádé pẹ́ lórí. Last year ni mo ti rí pé bàbá tí a rí bàbá yẹn sọ statement kan pé in tí ẹ ń fà yẹn adúró tì yín spiritually adúró tì yín pé kí ọwọ́ àwọn ọ̀tá kó má rí yín mú. Tẹ́ bá dẹ̀ rántí pé mo ní access sí bàbá wa Ọọ̀ni òrìṣà as bí mo ṣe ní access sí bàbá wa tó lọ tàná bàbá wa Aláàfin tàná ikú bàbá yèyé. Ẹ mọ̀ pé máa ń sọ ní gbogbo gbà pé bàbá sọ pé wọn ò ní rí yín mú o àmọ́ ẹ̀yin náà ẹ má nà gẹ̀rẹ̀ ṣe bí ọkùnrin torí pé àwa náà túrálẹ̀ fún yín. But nígbà tá lọ sí ọ̀dọ̀ kábíyèsí ní last year kábíyèsí jẹ́ kó yé wa pé in tí ẹ gbé dání yẹn in tó le gan ni but àwa náà fi yín sílẹ̀. Nígbà tí mo padà dé London mo lọ́rọ̀ ọ̀rọ̀ yẹn títí pé pé sún gbogbo ta ṣe ń pariwo táwa tá ń sọ pé àwọn bá wọ̀ ọ̀dá sí àwọn bá wọ̀ ọ̀dá sí kinní kan ọ̀dá sí gbogbo wọn dákẹ́ wọ́n wò wá ràn àṣé wọ́n ń ṣiṣẹ́. But nígbà tí ààrẹ ní sọ fún wa ààrẹ ní sọ fún wa pé àwọn bá wa ń ṣiṣẹ́ lóòótọ́ akọ̀ máa ń gbọ́ pé yẹn wọ́n ń ṣiṣẹ́ ẹ mọ̀ pé nígbà máa béèrè lọ́wọ́ pé iṣẹ́ wo ló ń ṣe ẹ mọ̀ pé we've asked questions iṣẹ́ wo làwọn bá wa ń ṣe. Now ta ló tún fi wá jẹ́ kí òun wá jẹ́ ọmọ àlè Yorùbá pẹ̀lú tí a rí nílé Ifẹ̀ ní ọ̀sẹ̀ táwa yìí ni o week táwa yìí ni mo ṣe sọ but Ilé Ifẹ̀ was Tuesday la lọ sí Ilé Ifẹ̀ nígbà tá kúrò ní kíní kódà obì yàn lẹ́ẹ̀kan níbi tí àdúrà wa gbàdé àdúrà tó ṣe fún olóyè lẹ́ẹ̀kan ni obì yẹn ló yàn lẹ́ẹ̀kan kò ń ṣe méjì torí inú tí Ìgbòho fi ń gbé ilẹ̀ Yorùbá dání àwọn tó nílẹ̀ Yorùbá ti rí inú kan táwa náà fi gbé dání wọ́n rí tán bá ṣe wá dé palace kó tó di pé wọ́n ṣí the big room torí olóyè sọ àwọn tó ń fẹ́ kó bá wọn wọlé because èmi wà lọ́wọ́ ẹ̀yìn bẹ́ẹ̀ lọ ń pe Koiki dà ṣẹ́ni tó ra tíkẹ́ẹ̀tì almost 1,003 pound sterling tó ń ṣe náírà nínú sọ́mà. Bẹ́ẹ̀ mi ṣe wọlé àwọn díẹ̀díẹ̀ wọlé mo kí brọ́dà mi Awíkoko àbárawájà ìjà wa ti tán brọ́dà mi Awíkoko apàdé lọ́dọ̀ kábíyèsí ọlọ́ọ̀bá Elédùmarè bá mi wà pẹ̀lú Awíkoko. Mo kí Ẹ̀yẹmí Fátókí òun wà pẹ̀lú olóyè níjọ́ Monday ọba Elédùmarè ní tú àṣírí a máa bò ni a wà pẹ̀lú ìyàwó àtàwọn ọmọ
nígbà táwa wọlé sí àgbàlá kábíyèsí tí olóyè ti kí kábíyèsí tán tí èrò yẹn ṣáà ń fì tìtì náà bí bá ṣe jẹ́ kékeré tá a wọnú lé yẹn náà ẹ mọ̀ á sì máa fì ni èmi náà bá súnmọ́ ní bá dọ̀bálẹ̀ kábíyèsí bá ní ẹlẹ́nu rẹ́zọ̀ Kóìkì ayọyọyọyọ ẹ lọ bá mi ṣí ẹ lọ ṣí pálásì káwọn ọmọ Ìgbòho wọlé Ìgbòho kì í dárìn. mo kàn mú bàbá yẹn báyìí pé ẹni tó gbọ́dọ̀ jẹ́ bàbá yàn lélẹ́yìn nísìn. ẹ lọ gbọ́n tí bàbá wa Olúgbọ́n sọ nígbà tá a lọ sọ́dọ̀ wọn ní last year. wọ́n ní gbogbo tí olóyè gbé wá bá wọn ló máa ṣe é ṣe o àmọ́ àwa náà máa accept a máa gbà pé in táwọn náà fẹ́ a gbọ́dọ̀ jẹ́ kó ṣe é ṣe kí nìkan tó fẹ́ pé kí President Bola Ahmed Tinubu kó padà wá ṣe second term. ṣẹ́mi pọ́rọ̀ yẹn nígbà tí a lọ sí bàbá wa Olúgbọ́n ṣẹ́mi pọ́rọ̀ yẹn oríṣiríṣi àwa èèyàn ní understanding ẹ̀ bò èmi wá dúpẹ́ pé èmi ti lọ understanding ẹ̀. I'm not here to beg anybody to understand it. President Bola Ahmed Tinubu must continue to be the president of the Federal Republic of Nigeria. Láṣẹ Èdùmàrè. Inshallah wa kudratura lórúkọ Jésù Kristi. Kọ̀mẹ́tẹ̀ta lèmi gbé dání. 4 + 4 is equals to 8. Campaign ò tí bẹ̀rẹ̀. Ìyẹn la tí ṣe fẹ́ bẹ̀rẹ̀. Kọ́ máa lọ ní Kóìkì ṣe lọ bẹ̀rẹ̀ campaign tí INEC ò tí mú ọjọ́. Níjọ́ tí INEC bá ti sọ pé campaign bẹ̀rẹ̀ pam. Kábíyèsí Elédùmarè. Ìṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Mo tún padà bọ̀. Torí àwa ń lọ láìpẹ́ padà. Ẹ mọ̀ pé torí eléyìí tí mo wá láti wá kí kábíyèsí fún iṣẹ́ tí wọ́n fẹ́ lọ ṣe ní Ọ̀ṣun àti ti ọba Bariga. I'll be back to London very soon again. But ní tí INEC bá ti sọ pé campaign bẹ̀rẹ̀ báyìí pa so that kẹmá ní Kóìkì Yorùbá nation ìyẹn kọ́ la gbé dání mọ́ nísìnyí ìta gbé dání sí ni pé a lè gbà kí wọ́n gbé bàbá Tinubu wálẹ̀. Ọmọ Yorùbá lè mi inú sọmọ alẹ́ Yorùbá ọmọ ọkọ Yorùbá tí mo dẹ̀ gbọ́ mo gbọ́ èdè dáadáa but mo gbọ́ back and left. Ilẹ̀ Yorùbá ló ń pè bíbà. A máa campaign wọ gbogbo ilẹ̀ Yorùbá fún President Bola Ahmed Tinubu. Gbogbo àwọn family tèmi o títí kan àbúrò mi tẹ rí yẹn Bíọ́lá tó wà ní Kòròdú wọ́n ti lọ gba PVC wọn. A máa tẹ̀ka délẹ̀ fún President Tinubu. Ó kàn dùn mí pé mi ò ní lè vote ni. Ó ti late. Èmi gan bá lọ gba pé a máa vote but ti late. But pé àwọn ò lè tẹ̀ka yẹn a máa campaign délẹ̀ fún President Bola Ahmed Tinubu. Máa gbogbo platform mi pátá la máa fi campaign fún. Èmi fúnra mi gan bọ̀ sálẹ̀ tá máa jọ ṣe campaign yẹn pẹ̀lú Ìgbòho ṣá. A máa campaign wọ gbogbo anywhere nílẹ̀ Yorùbá. Pé President Tinubu ni continuity yẹn. Ká sì fìyẹn sẹ́gbẹ̀ẹ́ kan náà kí n padà sí Ilé-Ifẹ̀. Ká padà sọ́dọ̀ bàbá wa ọ̀dọ̀ òrìṣà. Mo ní last year ni bàbá jẹ́ kó yé wa pé in tí a fà pẹ̀lú Fúlàní àwọn òrùmọlẹ̀ Jésù Kristi Monty Faith tó sùn tó wo àdúrà gbogbo ìyá tẹ máa ṣíra sí wòwò nínú yàrá yín tẹ́ ń fi àdúrà ràn wá lọ́wọ́ pé àníṣẹ́ ọwọ́ ayé ò ní mú ẹ Koiki Media. Àwọn ọmọ mi tó wọlé nísìn ọ̀rẹ́ mi tó yí mo rí fún 5 years tá ṣe ríra nísìn ó kàn wò mí pé bá mo ṣe wá gentle báyìí pé tí bá ti wà lórí screen is a different person. Mo ní you must have 2 different life. Tá bá ń ṣe Yorùbá nation tá gbé dání tí bá tún máa fi yẹn react nínú ilé máa tètè dàrú. Ó kàn wò mí bá ṣe Koiki náà lílé ìṣá tí kò rí mi rí àríra rí. Mo dẹ̀ pé lórí fídíò call rí torí ó lọ́kọ òun àtọkọ ẹ̀ náà lọ́jọ́ dé pẹ̀lú àwọn ọmọ ẹ̀. Mo kí ẹ Yorùbá wù mí gbogbo Ìjẹ̀bú
mo ní tí kábíyèsí ṣe nílé Ifẹ̀ ó jẹ́ kó yé wa pé àwọn bàbá yẹn lóòótọ́ wọ́n fi wá sílẹ̀ fún 5 years bọ̀wọ́ lè sọ fún wa délẹ̀ kúlẹ̀kúlẹ̀ pé àwọn ìgbésẹ̀ báyìí làwọn ń gbé lórí wa. ṣé gbogbo àwọn wòlíì táàrírí tó ń sùn tó ń sọ pé àfáà kan sì ń sọ fún mi lánàá pé wọ́n gbé àwòrán Ìgbòho wá bá òun ni ká tó bẹ̀rẹ̀ Yorùbá nation ó ní bìkan òun rí pé wàhálà fẹ́ wọlé Yorùbá ẹ̀rù bá òun àfáà lẹ́ni tí mò ń sọ yìí ó sì wà pẹ̀lú mi lánàá mo rí wọn rí báyìí 5 years ago tí a ti jọ mọ́ra lórí social media mo ṣe láǹfààní àti rí wọn sójú báyìí lánàá ni ọ̀nkú mi kan ṣe birthday nígbà tí mo dé kò níjọ Wednesday 5 years ago láti ríra gbẹ̀yìn bẹ́ẹ̀ lọ ó ní wọ́n gbé àwòrán Ìgbòho wá bá òun ni bẹ́tà lélẹ́yìí because in táwọn rí pé àwọn láàgùn jáde ni lójú oorun pé in tó fẹ́ wọlé Yorùbá ò dáa pé in tó fẹ́ wọlé Yorùbá àfáàlẹ̀ tí mò ń sọ yìí kò mọ̀ mí rí àmọ́ra rí but all of a sudden ó kọ̀ wá rí pé ariwo táwa gbé jáde yẹn gbogbo kìíní ẹ̀dẹ̀ ṣe kíni láṣẹ Èdùmàrè inshallah by January next year kò ní sí bandit kankan nílẹ̀ Yorùbá mọ́. mo sọ lókè ọ̀yà lọ́hùn tó bá ṣe torí àwọn ni wọ́n hábọ̀ wọn lọ́hùn àwọn ni wọ́n ń tọ́jú wọn lọ́hùn àwọn ni wọ́n mọ̀ wọn lọ́hùn bọ̀ nílẹ̀ Yorùbá kò ní sí bandit kankan mọ́sẹ̀ January next year kò ní sí bandit kankan mọ́ a máa make sure pé not just pé ọ̀rọ̀ ìlú ẹkùn nìkan state police kábíyèsí mo kí bàbá wa Olúbàdàn mo wo fídíò yẹn lánàá nígbà tó lọ kí president Bola Ahmed Tinubu 4 + 4 = 8 campaign ò ti bẹ̀rẹ̀ máì tí àti bẹ̀rẹ̀ campaign mo ní tí campaign bá bẹ̀rẹ̀ èmi fúnra mi ń bọ̀ lé officially mo máa dé sí Nàìjíríà sí ilẹ̀ Yorùbá pẹ̀lú Ìgbòho ta máa gbé campaign káàkiri campaign ò ti bẹ̀rẹ̀ àfi ṣáájú INEC ní kọ́ má tún máa lọ sọ pé àwọn ọmọ president Bọ́lá Tinubu àwọn ọmọ bàbá Jagaban ọmọ bàbá Jagaban ní gbogbo wa báyìí nísìn 4 + 4 ìyẹn la ṣe ń rọra tí ń fi ọ̀rọ̀ campaign yẹn àṣìrọ̀rá ń fi sílẹ̀ but tí déètì campaign bá ti jáde báyìí píà ariwo ta torí pé málà ṣe ọdún 8 àwọn kọ́ ló kàn nísìn according to the rotation of the Nigeria presidency láàrin Yorùbá àti Igbo ló jẹ́ kájọ máa tákà pé ta ló máa ṣe president kò ń ṣe láàrin northerner kankan kò ń ṣe láàrin ẹ̀yà north kan kò tẹ̀ jẹ́ kí north bá wa campaign torí pé nígbà tí Buhari fẹ́ padà Yorùbá kọ̀ọ̀kan tako ẹ̀ wọ́n jẹ́ kó ṣe ọdún 8 ẹ̀ so gbogbo ẹni tó bá wá sọ pé president Tinubu ò ní ṣe ọdún 8 ṣòkòtò kan náà ní gbogbo àjọ máa kóra sí inú ṣòkòtò kan náà lájọ máa wọ̀ bọ̀ mò ń bọ̀ níbẹ̀ mo kí gbogbo ẹ̀yin àgbàlagbà mo kí ẹ Yorùbá lóhùn mi mo kí yàwá Comfort Adélẹ́yẹ mo kí ẹ brother mi Rugi Giant mo kí Emmanuel Ọlárẹ̀wájú Yẹmí Fátókí mo kí ẹ mo kí ìyàwó mi mo kí àwọn ọmọ Oòduà mo ní kábíyèsí Ọọ̀ni òrìṣà bàbá yẹn personally èmi nísìn ẹ bá mi kí bàbá èmi personally àti ìyàwó mi ẹ bá mi dúpẹ́ fún bàbá ẹ bá mi kí wọn ẹ bá mi kí kábíyèsí ẹ bá mi kí kábíyèsí dáadáa
mo wá lọ bẹ́ẹ̀ mo kí gbogbo olórí tó bẹ ní àgbàlá bàbá wa kábíyèsí kọ́lọ́n bá wa foríjì brother wọn tó ṣaláìsí tí wọ́n ti ṣe burial fún àkómọ́rí tó ṣe burial yẹn bí alánà gbogbo àwọn tó ń bẹ ní palace láti àwọn security yẹn wọ́n dá mi mọ̀ bẹ́ni tó mọ Ìgbòho náà ni wọ́n ní Koiki ìwọ ti wọlé ìwọ máa lọ mo ní staff fi staff yẹn sílẹ̀ ìwọ wọlé kábíyèsí ń dúró díẹ̀ nínú ilé mo ní èmi náà ta lè mí má bí mi ní ìbéèrè yanu after 4 years má bí mi ní ìbéèrè òfò kí má gbẹ dànù sórí program tájọ ń ṣe focus ẹ lo brain yín. ọmọ Igbo gan sọ pé Tinubu gan tó bá máa ṣe third term òun ti ń pariwo third term ìwọ́n sọ̀rọ̀ after 4 years mo kí ìyá wa Ajé Olókun ìyá dáadáa kò ní bàjẹ́ fún yín. mo kí kábíyèsí lẹ́ẹ̀kan sí mo mọ̀ pé ẹ̀ ń wò mí ní gbogbo ìgbà torí bẹ́yìn ò tẹ̀ jókòó wò wá wọ́n ń gbé àwòrán wa wá síwájú yín ní gbogbo ìgbà torí for him to be able to see me and say ẹlẹ́nu razor Koiki àti jà bọ̀ àti parí ẹ̀ èmi àti kábíyèsí ò jà mọ́ ohun tó máa mú mi bá kábíyèsí kankan jà nílẹ̀ Yorùbá kọ́lọ́mọ Elédùmarè kó má jẹ́ kí n rí ohun tó máa mú èèyàn kan wá sórí platform tiwa bí a pè wọlé ẹ wá fẹ́ bú kábíyèsí láyé kò ní ṣẹlẹ̀ mọ́ in tó máa mú èmi o Ọláyọmí Koiki Media tí máa tún sọ̀rọ̀ àbùkù sí kábíyèsí kankan tó ń bẹ nílẹ̀ Yorùbá kò mo ṣe rí pé àwọn bàbá yẹn dúró náà ẹ jẹ́ ká mú lẹ́yọ kankan kábíyèsí ti sọ tí gbogbo wa gbọ́dọ̀ lọ ṣe ìyẹn lèmi tí ń ṣe bọ̀ pẹ̀lú platform tèmi tí a dẹ̀ ever regretted pẹ̀lú pé ìwọ̀nba ṣe mọ̀ pé ìgbà tí mo fẹ́ wálé tó bá yẹ pé ìgbà kan ni àti wá pariwo lórí social media ìyá mi ló ní kí n má máa ṣe bẹ́ẹ̀ bọ̀ nígbà tálájà kú olóyè Ìgbòho wá take position yẹn òun ló ra tíkẹ́ẹ̀tì mo fi wálé tó ń ṣọ̀rọ̀ 1000 plus àbí tó ń ṣọ̀rọ̀ 1000 tíkẹ́ẹ̀tì mo fi wálé 1000 plus ni ó kù díẹ̀ ló máa dé 300 olóyè ló ra tíkẹ́ẹ̀tì mo kí dáadáa ìfẹ́ tó ní sí mi ni mo dẹ̀ mọ̀ pé ìfẹ́ náà ní tán títí láíláí torí mo sọ fún pé ìfẹ́ tí mo ní sí ẹ ó kọjá bẹ́ẹ̀ àmúlẹ̀ kankan àjọjọ́ kò ìmọ̀ tó lè bá jọ múlẹ̀ mo kàn nífẹ̀ẹ́ torí mo rí pé inú kan ló ń lò pẹ̀lú gbogbo wa mo wá rí pé inú kan ẹ̀ náà ni kábíyèsí lò ẹ lọ wo fídíò tí kábíyèsí tó fi bá olóyè sọ̀rọ̀ ẹ rí pé kábíyèsí ti wà ní another spiritual realm ẹni tó bá yé lóyè nígbà tí kábíyèsí sọ̀rọ̀ yẹn kábíyèsí ò sí ní akọ̀rí bọ́dì kábíyèsí ni bọ̀ kábíyèsí ti wà ní another spiritual realm fóònù méjì ni mo fi ń record pé kí ká má bàa lùzì ọ̀rọ̀ tí kábíyèsí ń sọ mo kí brọ́dà mi Ọdúnọlá mo kí bàbá Akíntóyè ẹ lọ wo fídíò yẹn padà because kábíyèsí sọ̀rọ̀ débi pé sẹ́ àwọn nǹkan tó ń bẹ nílé Ifẹ̀ àwọn máa gbé fún olóyè Ìgbòho kí làwa wá gbé fún olóyè Ìgbòho a gbé mídíà wá sílẹ̀ mo fara mi sílẹ̀ fún mo sọ fún ní 2021 pé bẹ́ẹ̀ni kankan wá sísàlẹ̀ even though àwọn èèyàn wá bá bàdá mi Gani Alágbàlá wá àwọn tó wá láti Canada sister Elaine orí èmi sọ fún pé èmi o àjọ máa jọ ṣe ni ṣé nísìn ni kí wọ́n fi olóyè sílẹ̀
nígbà tó ní Jagaban 4+4 àbí tí àwọn kábíyèsí wa Olúbàdàn tí wọ́n ń ṣe tàrí result ẹ̀ ṣe nígbà yẹn ni ká wá sọ pé àfẹ́ Jagaban ìyẹn President Bola Ahmed Tinubu. Ẹ̀yin náà tó bá jẹ́ ẹ̀yin náà ni ẹ gbé yẹ̀wò ní ọkàn ara yín. In 5 years mo kí ẹ ọmọ ọlọ́jọ́ bí tóbi gbogbo Turkey kò ní bàjẹ́ fún ẹ. Mo rin àwọn ìrìn àjò kan dé Turkey, at least mo sọ fún yín pé story Turkey yẹn kò ń ṣe lénìí. Brother mi tó ń wà lórí Instagram mi tó ń pè ní Rugby Toby 48 nígbà tójú ogun tó le tatata tí gbogbo ẹ̀ dàrú pátápátá, mo gbé ìyàwó mi tó wà Nàìjíríà, bẹ́ẹ̀ ni mo gbé kúrò ní Nàìjíríà, mo ní kó lọ jókòó sí Turkey. Tí àwọn kan máa ń bèèrè pé ìyàwó mélòó ló ní, ìyàwó méjì mo ní. Mo ti fẹ́ ìyàwó méjì ká tó bẹ̀rẹ̀ Yorùbá nation. Ọmọ olóyè ni mí, bàbá tó bí mi gan 5 ló fẹ́, 19 children ni bàbá mi ní, ìyà ò jẹ kankan nú wọn. Kò dé ṣe ẹyọkan ló bí sí London. Bẹ́ẹ̀ lẹ gbọ́ lẹ́nu mi. Gbogbo etí a wá nígbà yẹn tán ní ó camp girlfriend sínú ilé olóyè torí nǹkan yìí yín gbà yẹn. Torí àbòsí pọ̀ lára ọmọ Yorùbá. Ẹ̀tẹ̀ máa gbé ṣubú lẹ̀ ń wá àdẹ̀ ṣubú. Bọ̀ nígbà tó jogun le dáadáa tí mo rí pé yes, mo ní kíyàwó mi máa lọ gbé ní Turkey. Ọlọ́run ní bá tiẹ̀ jẹ́ Tóbi. Wọ́n ṣèwé fún mi ní Turkey, Tóbi bọ̀bọ̀ tẹ́ ń rí yẹn, èmi níwé ní Britain. Bọ̀ nígbà tí mo wọlé wọ́n ní mo lè ṣe tí a mọ̀ pé Turkey easy. Mo ṣèwé ní Turkey, mo ṣe 2 years, mo tún rí inú ẹ̀ àbí ó dà pẹ́ méjìlá renew. Kò ní bàjẹ́ fún ẹ láíláí Tóbi. Ìyàn kan yàrá sọ fún mi nísìn pé ká máa yin President Tinubu. Ká bèsè Elédùmarè. Ẹ̀yin ò mọ́ta faragbá ni, tẹ́yìn bá mọ́ta faragbá ni, ẹ̀ ní sọ bẹ́ẹ̀. Torí púpọ̀ níyàn mọ́ta faragbá. Ìyàwó mi tó ń bẹ nínú Nàìjíríà, mo gbé kúrò nínú Nàìjíríà, mo ní kó lọ jókòó sí Turkey. Nígbà tó jogun le. Gbogbo àwọn family ó di polúkálukú àárín adjust torí kíni ṣé mi nìkan ni ọmọ Yorùbá ni, ẹ̀ṣẹ̀ wo ni olóyè ṣẹ̀, ẹ̀ṣẹ̀ wo ni Kóìkì ṣẹ̀, ẹ̀ṣẹ̀ wo ni bàbá Akíntóyè ṣẹ̀ àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tara tèmi lèmi sọ, olúkálukú lè ṣe fídíò tara tiẹ̀. Mo wá lọ kí àwọn bàbá wa, ó wá fi wá lọ́kàn balẹ̀ pé Ìgbòho máa padà wálé, Kóìkì máa padà wálé, ọ̀nà máa là. Ṣé ọ̀nà tí là? Over 100,000 members of Ìrú Ẹkùn. Ó dẹ̀ ṣì ń grow. Ó ì tí darapọ̀ mọ́. Má lọ bá coordinator state ẹ kó máa bi mí pé bolo wà. This is the time to be a member of Ìrú Ẹkùn. This is how we can pay back Yoruba land. Kò ń ṣe Ìgbòho. Torí ọ̀ní sọ̀rọ̀ kábíyèsí Elédùmarè. Bàbá yẹn ní gbogbo tó ọmọlúkálukú wa bá ní ká gbé fún Ìgbòho láti fi tì lẹ́yìn. Èmi gbéra mi sílẹ̀ fún Ìgbòho. Ǹjẹ́ ìwọ náà ready láti gbé rẹ̀ lẹ̀? Àbòṣì wa kọ́ wá fún ẹ lówó. Owó sì máa jáde nígbà tó owó bá máa jáde. Torí President Tinubu máa fún wa allocation lórí ọ̀rọ̀ Ìrú Ẹkùn tí mo mọ̀ bẹ́ẹ̀. Torí pé Tòǹpólò ń gbọ́ owó lọ́wọ́ federal government tó fi ń ṣọ́ pipeline. Ó ti di dandan pé kí President Tinubu 4+4 = 8 cost fún wa ní that kind of support fún gbogbo èèyàn ọmọ Ìrú Ẹkùn members. Tí bàbá wa kábíyèsí ti parí iṣẹ́, kábíyèsí gbé 100 million sílẹ̀, wọ́n gbé Hilux brand new, Hilux wà nínú Soke bí ṣe ń bá yín sọ̀rọ̀. Wọ́n tún wá náà wọ́n máa sọ fún gbogbo àwọn olówó táwa ń wá kiri. Do you know how many olówó ta ní kọ́ wá support tán ní láyé ìtẹ́gbédá nìyẹn? Ó ní ewu. Fúlàní máa destroy gbogbo businesses àwọn apá gbogbo ẹ̀rẹ́. Àwa gbé Ìrú Ẹkùn dání láti fẹ́ fi ṣọ́ ilẹ̀ Yorùbá. Kábíyèsí wa náà máa lọ bá wa wá gbogbo lówó. Ẹ mọ̀ pé àwọn olówó máa lọ máa bá kábíyèsí fún kankan àfin kankan, olúkálukú ló mọ bó ṣe ń lọ́bì. Wọ́n dẹ̀ mọ̀ pé kábíyèsí ní federal ló wà lókè. Kábíyèsí wa ló dá ẹ̀yin náà wá lọ ṣe ti Ìrú Ẹkùn o. Ní kẹ́yìn gbáṣọgun wọ̀ àmọ́ sẹ́
ìtẹ̀ bá ní lọ́wọ́lọ́wọ́ ẹ kó fún Ìgbòho, tó bá ní ọmọ ogun wọ́n ní kó fún Ìgbòho. Àwa fi state police tí bàbá wa President Bola Ahmed Tinubu tó máa dá sílẹ̀, àwa support state police yẹn. State police àwa ìrú ẹ̀kan tó wá tẹ̀lé lẹ́yìn, Àmọ̀tẹ́kùn á tẹ̀lé lẹ́yìn, OPC New Era gbogbo àwa máa lọ rìnrìn. Ṣé wọ́n okay tó ń lọ dáadáa? Àwọn family mi nìyẹn fún ọdún 5 ọmọ gbogbo ẹ̀ àráyè ṣe tí ẹ ká ṣe fún mọ̀lẹ́bí, adúpẹ́ fọ́lọ́run. I am not here to I've never regretted everything I've done, but a ṣe bọ́ sí another new era, the new era of Jagaban. Ṣé mo káwọn support Jagaban ní 2023? Wá not agbọ́ṣẹ́gí ọ̀rọ̀. Ẹ̀yin ẹ̀ ò travel o, ẹni tó ti wà Nàìjíríà kan ni mo bá sọ̀rọ̀. Màmá wa kan kọ́nà bá mi dúró tì mọ́mì. Nígbà tí hòtẹ́ẹ̀lì tí mo dé sí tolóyè ní olóyè ti full up. Olóyè kan ní ká coordinator máa fẹ́ sí hòtẹ́ẹ̀lì kan tó máa sùn tó ní sí problem ní Ìbàdàn ní Soke. Àwa la ní President Tinubu lọ́wọ́lọ́wọ́, àwa la ní gbogbo àwọn bàbá wa lọ́wọ́lọ́wọ́, nǹkan kan gbọ́dọ̀ tún ṣe wá mọ́. But àwa náà gbọ́dọ̀ wá ṣe ọmọ àlè mọ́, àwa náà gbọ́dọ̀ wá fa sọ̀rọ̀ òdì sáwọn ọba mọ́. À ń ṣọmọ àlè tẹ́lẹ̀, but a gbọ́dọ̀ fi ọgbọ́n níbi tí ọgbọ́n wá dé nísìn. Ìwọ tó bá ní ọgbọ́n kọ́ ni mò ń bá sọ̀rọ̀, àwọn tó ní ọgbọ́n lèmi bá sọ̀rọ̀. Torí ẹlòmíì ò kúrò nínú tó wà tó lọ́gbọ́n, ẹ̀kọ́ ń gbé abroad wọ̀ lọ́gbọ́n. Àwọn tó wà Nàìjíríà tẹ̀lé sọ pé poverty ṣì ń bẹ nínú ilé, but a mọ̀ pé gbogbo ẹ̀ pátápátá ọdún àfún President Tinubu ṣe. But àwọn governors wa a máa make sure pé a béèrè pé kílẹ̀ yìí náà máa ṣe tí nǹkan máa fi rọrùn. The new face of Yoruba land la fi wọnú ẹ̀, but ara ń ta àwọn north. Mọ́mí wa kan dé láti America, mo rí àwọn náà rí, àwọn náà wá ṣe ayẹyẹ kan. Àwọn America làwọn wà, wọ́n gbé grandma wálé. Pé táwọn àgbàlagbà bá ti dàgbà wọ́n gbọ́dọ̀ gbé wọn wálé, bó ṣe jẹ́ kó rí nìyẹn. Gbogbo ẹni tó bá fẹ́ darapọ̀ mọ́ ọ̀rọ̀ ẹkùn, ẹ ṣé gan ni Maverick for the super chat. Ó tẹ̀tí pẹ́ ta ti gbọ́ owó. Mo wá rí pé àwọn èèyàn wa ẹ wá fì sẹ́yìn, ẹ dáwó fún wa mọ́ torí a ti ní President Tinubu. Àwọ̀ ṣé torí owó tẹ́lẹ̀. Mọ́mí wa yẹn wá wọ́n ti lọ kí olóyè ní Soke lágbàlẹ̀. Nígbà tó wá ń bá mi nínú yàrá pé lóòótọ́ pé èèyàn kan ń béèrè mi, mo ní dárúkọ mọ́mì náà. Mo ní láyé, mo ta ló fẹ́ mọ̀ pé mo wà ń bíbà. Mo ní ilẹ̀ Yorùbá mo wà, èrò lè bá má bà mí mọ́. Ní bá jáde ní bá rí mọ́mì lára àwọn tí a jọ wà nínú Yorùbá nation for 5 years. Lọ́kàn àwọn pé àwọn ti rí pé mo wà ń lé. Kódà wọ́n ti send 100,000 sí mi ní èní. Ẹ ṣé gan ni mo dúpẹ́ mà. Mo kí ìlànà US nígbà tí a fẹ́ travel pẹ̀lú olóyè. Ṣé olóyè tó ra tíkẹ́ẹ̀tì 1,000 plus fún mi ní máa tún lọ bá? Mo kí ẹ kò gbọ́dọ̀ kú. Mo kí ẹ Sister Helen. Ṣé olóyè ni tọ́lóyè bá sọ fún yín pé òun okay, ẹ ṣé gan ni Mr. Daniel, thank you so much. Mo dúpẹ́. Olóyè fìlì gbogbo mọ́tò wa including mọ́tò àwọn staff mi. Bọ̀ ṣé ẹ kémi náà máa jáde ká má ní owó lọ́wọ́, mo láti pe ìlànà US. Mo pe Utman pé mo send message yín ní 16th of April. Get back sí mi, mo mọ̀ tá fẹ́ lọ ṣe gbà yẹn. Wọ́n náà pọ̀, ẹ bá mi lọ bá ìlànà, ẹ bá mi sọ fún wọn ìlànà Amẹ́ríkà kò ní bàjẹ́ fún gbogbo ẹgbẹ́ yẹn náà. Àwọn ni wọ́n dín kọ́ lọ release 250,000 naira fún wa pé ká fi rìnrìn àjò. Ṣé èmi ti máa kọ́ ọmọ bíi 10 jáde? Wọ́n ní jẹ, wọ́n ní ṣe. Nígbà tó lóye ti fill tank mọ́tò wa, ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mi wà tí àwa náà máa fi ṣe lọ́tún lósì. So mo kí ìlànà for the contribution. Àwọn ló jẹ́ kí pressure yẹn wálẹ̀ díẹ̀. Though it was not enough money. Gbogbo àwọn staff tó tẹ̀lé mi lọ, akọ̀já díẹ̀ lé wọn lọ́wọ́ ni nígbà tó ṣe iṣẹ́ tán. A kúrò nílé fúnjọ́ 3. Ẹni tó wá láti Èkìtì, ẹni tó wá láti Òkè Ògùn,
bọ̀ ẹ jẹ́ ká fìyẹn sílẹ̀ ká padà sí lórí ọ̀rọ̀ tí mò ń bá lọ bọ̀ lọ́dọ̀ kábíyèsí bàbá tí mo ti sọ pé wọn pé èmi lọmọ yín nísìn torí àjọ máa gbé ní palace ni tí bá ti dé finally Ilé Ifẹ̀ lèmi máa kó lọ màá fi Ìgbòho sílẹ̀ sí Ìbàdàn èmi á kó lọ ẹ̀yìn ará Ìjẹ̀bú-lẹ̀ ní bínú ni but in tí mo fẹ́ fàyọ́ ń bẹ̀ ni pé let me be frank with us, the North does not want whatever the agenda tí Tinubu fẹ́ ṣe àwọn North ò fẹ́. And we know that agenda tí President Bola Tinubu fẹ́ ṣe ó di dandan kó máa favour not just Yoruba land because tí state police bá ti kọ́kọ́ wáyé gbàgà mò ń gbọ́ tí former governor of Lagos State Babawa Fashola tó ń sọ̀rọ̀ very intelligent man mo wo program yẹn ó dà pé wọ́n ti ṣe níjẹta but mo ń wo lórí I think it was interview on TVC mo kàn ń wo láàárọ̀ yìí tá bá dá state police sílẹ̀ ó máa take 6 months kó tó train àwọn èèyàn then ó máa take 2 years káwọn èèyàn tó lè máa lo rifle ẹ̀ tó máa lò dáadáa mo wá ń sọ sọ́kàn mi pé but kí ló dé tẹ́yìn sọ fún Buhari kó ṣe state police mo kí brother mi Daniel wọ́n tún ti bínú wọ́n fún wa ní £2 lẹ́yìn kan wọ́n tún fi £10 lé lórí ẹ ṣé gan ni gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi. I was asking myself, Buhari was there for 8 years. Why tí President Buhari ò ṣe state police? Ṣé mo kò tó bá yẹ pé President Buhari ṣe state police at the second term? Èyí tí former governor tó jẹ́ minister for works kan ní bàbá wa Fáṣọlá jẹ́ pẹ̀lú Buhari nígbà yẹn. I think he was minister for works, I think, at electricity. Ó dà kọ́kọ́ kó portfolio méjì lé wọn lọ́wọ́ kó tó di pé ó dà pé wọ́n tó wá dá padà sẹ́yọ kan. Mo kí ìyàwó Nana Àwẹ̀lé mo kẹ́yìn tẹ́wà ní Switzerland, Austria gbogbo bí kébi tó lúkálukú wá bá wà. He was saying that it will take 6 months kó fi train àwọn ọlọ́pàá. Yes, it's okay. It will take 2 years before they can be able to manage a rifle. Yes, it's okay, but we want that state police to be established as quickly as possible, latest by the 1st of October, kí President Tinubu announce it. Does that mean that Nigeria is in full working mode? The answer is no. But we are heading towards somewhere to my favor Yoruba land power. So if Buhari has established state police as at the second term of his presidency, Eshegoni Baba Waris Jinodo for the super chat. Àtẹ̀rọ yẹn lò tó bá jáde the end of this month. Àtúnfiṣe 1 or 2 things. And please support Koiki Media. It's a voluntary donation. If President Buhari mo kí wa látà mo kí gbogbo ẹ̀yin tí ẹ ti ṣiṣẹ́ lọ iṣẹ́ làwa náà ṣe lọ́wọ́lọ́wọ́ yìí ní aago 9 ló ṣẹ̀fẹ̀ lù àdẹ̀ní fi time yìí torí ẹ fẹ́ lọ sí mo kí gbogbo àwọn redeem gbogbo ọ̀nà blọ́ọ̀kì rẹpẹtẹ mọ́ kí ló tún fa tráfíkì tó ń lọ sọ́nà Ìbàdàn lẹ́ni báyìí torí Elédùmarè àwa rí pé àwọn bàbá wa Gio ló ń ṣe 74th kinní kan lọ́dọ̀ wọn lọ́hùn kádùúrà wa kó gbà lọ́tún lọ́sì. If that has been done by Buhari, ṣé mọ̀ pé ó máa amend sí ni. But let's put that aside. Gbogbo ẹni tó bá fẹ́ support wa link yẹn lọ ti fi síta ọpẹ́ ẹ bá mi lọ jù sí orí Koiki Media Odùduwà the other page yẹn náà wà live. Gbogbo ẹni tó fẹ́ darapọ̀ mọ́ Ìró Ẹkùn gbogbo gbàlá máa fi details yẹn síta. Ẹ pè àwọn tó bá yẹ pé mo kí gbogbo ẹ̀yin tí ẹ ń bẹ ní France Save Humanity Media TV ẹ ṣé gan ni ó tójọ́ mẹ́ta a mọ̀ pé lóòótọ́ Yorùbá World Media pín sí méjì ọ̀rọ̀ àbá kó gbogbo ẹ̀ papọ̀ sójú kan mo kí Ajakun mo kí president àti gbogbo àwọn tó ń ṣiṣẹ́ mo kí brother wa Fatai Ṣówẹ̀mí mọ́. Mo fẹ́ dúró lórí kábíyèsí
torí kábíyèsí ló ní program tí máa ṣe for the next ìgbà tó bá ti wá di pé mo tún fẹ́ move away. Mo kí sister mi Lee Ọmọtọ́ṣọ̀, ọmọ Yorùbá àtàtà ní Germany ló ń gbé, ó fẹ́ relocate wá sílẹ̀ Yorùbá, òun àti baálé rẹ̀. Ó send audio sí mi. Only my brother, I can see you are praising Tinubu all the time in your broadcast. I don't understand. Can you explain to me? I now explain to her the reason why. Because the agenda from the northern part of Nigeria is to make sure that President Tinubu does not bring the success that he can, even if it's just 0%, even if it's just 0.1. But the fact that he's the only one right now that is a political gladiator in Yoruba land, we cannot allow them to bring him down. No, we cannot allow. Ṣé mọ̀ pé bàbá tó fawọ́ àwòrò ní Òṣogbo Soke, ẹ lọ gbọ́ fídíò yẹn dáadáa. Do you know that that man was also put in prison by Abacha? That means for many years, the Yoruba people have suffered in the hands of the North, one way or the other. Everybody knows the genesis of how MK Abiola won an election. MKO won it. Everybody knew that MK Abiola won that election. It was the freest election we've ever had. And that election was cancelled by Babangida. And they want to do the same thing by the President Tinubu. The question is, what is it in for the North that they are not comfortable with the South being the president? Let's put the sentiment of our quest. That is still our quest. Like a water. You know, when you are tasty, you want to drink water. You're very tasty. Tó bá mu coke kò lè dàbí. Mo kí brother mi, ẹ̀gbọ́n mi Fatai ṣówó ẹ̀mí mọ́. Ọba Elédùmarè ò ní jẹ́ kí a ṣẹra wa gbogbo ọmọ Yorùbá. Mo kí ẹ̀gbọ́n wa MC Olúọmọ, mo kí gbogbo àwọn NURT. Mo kí gbogbo ọmọ Yorùbá. We will all come back and unite as one force to endorse and make sure that President Tinubu remains the president come 2027. I'm not talking to everybody. I'm only talking to people that have this. Because just video kékeré kan tí mo ṣiṣẹ́ tí mo kàn fi sórí status mi. Ìyàn kan ní Canada. Ń bọ̀. Ìyàn kan ní Canada bá fi comment sí pé so is that how it is now? Mo ní òyìnbó ló ń sọ. Mo ní òyìnbó ló ń sọ. Ó sì máa bá wa sọ Yorùbá. Àwọ̀ kì í ṣe ọ̀tá ilẹ̀ Yorùbá. Mo kí àṣírí kọ̀ọ̀kan Elédùmarè. Bẹ́ẹ̀ni, ẹ kí bàbá wa Tajudeen Ibrahim. Mo kí bàbá wa Alhaji Bashiru. MK Abiola won the 1993 presidential election. Ó ná anybody ṣe léṣe. What was the end of it? Do you know the end of it? Simbiat Abiola died. Ọlọ́run ló ní kílẹ̀ Abiola kó má di àwòrò tán pátápátá. Mo kí ẹ City Boy Adéwòye. Bẹ́ẹ̀ni 4+4. Àìsí bẹ̀rẹ̀ campaign. Ẹ jẹ́ kí ṣe mọ̀ pé tẹ́mi bá lọ bẹ̀rẹ̀ sí pariwo nísìn. Kọ́ máa lọ ní Àkóìkí ò bá dẹ̀ ṣe sùúrù. Àwọn mọ̀ pé bó ṣe fẹ́ gbé ẹ lára yan fẹ́ dìde tán. Tí máa wọ aṣọ 4+4 ní London. Tí máa wọ ní Nàìjíríà. Mo ní mò ń bọ̀ padà tí campaign bá ti dé. Tá máa dé fìlà. Àwọn ìmọ̀ ìṣọmọ Yorùbá ọmọ alẹ́ ọmọ ọkọ̀ Yorùbá ni mí torí pé North ń support North. Fúlàní dúró ti Fúlàní, a máa dúró ti bàbá Tinubu délẹ̀ ni. Bọ̀ òǹgbẹ tó ń ṣe wá kò tí kúrò.
tó ń gbẹ bá mú ẹ tó bá mu coke kò lè dàbí. Mo kí àwa Stella Ṣódẹ́yìndé. Ẹ mọ̀ pé tíyàn bá wà tasty tó bá mu juice kò dàbí pé kò mu omi, torí omi ẹ gangan ló máa ṣe nǹkan. Mo kí sister mi lè Ọmọtọ́ṣọ́ bá ń kí bálé rẹ̀. Mo kí gbogbo àwọn tó ń ṣọjọ́ ìbí ní August. Mo kí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń struggle, tẹ̀ ń wá jíjẹ àti mímu. But this is the time. Mo kí ẹ Ọ̀gbẹ́ni Bobby. 2027 yìí ó matter. Ṣé wá rí 2027 yìí ó wà more important ju the first campaign President Tinubu lọ. Ó wà very 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 more important. Okay, let me give an example. So ṣé àdúrà táyìn gbà ní sẹ́yìn pé mo kí ẹ lẹ́ẹ̀kan brother mi Daniel ti bínú tán ṣe lọ́kàn gbọ́nwó jáde ni pé ìtàn gbọ́ lẹ́nu kó ìkí gangan làwọn ti fẹ́ máa gbọ́ ti ẹ̀rẹ̀kẹ́ gbọ́ bẹ́ẹ̀, but ìtàgbé dání a lè fi yan lè fi ná kí ló ń pè, o lè fi nǹkan mẹ́ta irin mẹ́ta sínú ná, ìkan ló máa kọ́kọ́ fi sínú ẹ̀, o dẹ̀ máa yọ kan kó tó fi kan bọ̀. Mo kí brother mi Ọpẹ́yẹmí, mo kí gbogbo ẹ̀yin tẹ́ wà lókè Ògùn. Ẹ̀yin diaspora mo fẹ́ bá sọ̀rọ̀, mo bẹ̀ yín ẹ jọ̀ọ́ torí Elédùmarè, tẹ́ ẹ̀ báyìí ti wálé for a very long time àbí ẹ̀ ń wálé, ẹ má convince anybody pé kó má vote ní 2027. Tẹ́yìn ò bá ní kankan tẹ́ fẹ́ ṣe, ẹ̀yin dákẹ́ ẹnu yín, mo bẹ̀ yín ni, kò ń ṣe bá ń disrespect yín, but ẹ má sọ fẹ́ni kankan pé kó má vote ní 2027. A fẹ́ jẹ́ kí àwọn náà ti mọ̀ pé sẹ́ ní 2027 in tó mú bàbá Délékè wọ́n máa ṣe election. Ẹ wo Davido Obio ọmọ bàbá olówó, ó dúró ti ọ̀nkú ẹ̀tàn, ó ní tí wàhálà bá dé òun á pe Trump. Ọni tó nífẹ̀ẹ́ ọ̀nkú ẹ̀ ni. Ṣé ẹ má kí má lọ káwọn ọmọ ọ̀ṣun má lọ bínú, owó tó ń bẹ lọ́wọ́ Davido ṣọ̀pọ̀nà owó burúkú ni, ṣé bí ń pa ni, ṣé ó fẹ́ gbà pọ́n, ṣe appointment ni wọ́n fẹ́ fún ni. Ó kọ́kọ́ fi ìfẹ́ tó ní sí Ọ̀ṣun state, ìfẹ́ tó ní ló ń ṣe, ìṣẹ́ tó ní Ọ̀ṣun state ló ń ṣiṣẹ́ fún, yàtọ̀ sí pé dancing senator tó fẹ́ràn ẹ̀. Ṣé mọ̀ pé gbàmìyàn máa rò pé bí bàbá yẹn ló bí ni. Davido fẹ́ ju owó lánàá àti Fatima, ó fẹ́ ju owó wá, rántí pé EFCC sì lè wá. Oh my God. Ó wá tí owó yẹn bá ẹni pé ó fẹ́ ju owó síta ló wá rántí pé EFCC ṣe ti àkáǹtì mọ́ tó ṣẹ̀ ṣí ni, ó yá fowó ẹ̀ papọ̀ padà. Ọmọ tó gbọ́n. Tí Davido bá wá lè ṣe bẹ́ẹ̀, ṣé mọ̀ pé bàbá wa Délékè sọ fún President Tinubu pé ìbò presidency ìwọ la máa tẹ̀ fún. Gbogbo ọmọ Yorùbá gbọ́dọ̀ jẹ́ kí President Tinubu mọ̀ pé lóòótọ́ ó kù díẹ̀ káàtó, àmọ́ 2027 yìí a máa dìbò fún ẹ. Kí President Tinubu náà lè wá bá wa ṣe. Now ẹ jẹ́ n padà sórí main road. Ẹni tó wà lérí Igboho, Ọlọ́run bá ń wà pẹ̀lú ẹ̀. Dé Ìbàdàn, ẹ gbọ́ mi dáadáa, wọnú Ìbàdàn until 1 a.m. Ó ti dijọ́ Tuesday, ìjọ Wednesday. Okay, tí bá ṣe tán máa lọ ka message yẹn. Padà sí Ìbàdàn until 1 a.m. But olóyè make sure pé gbogbo mọ́tò tó tẹ̀lé òun wọ́n pilot mọ́tò yẹn débi pé ẹ mọ̀ pé intan sọ nísìn ó ti di darkness nígbà tá à ń padà bọ̀. Iná mélòó ló wà lójú títì wa? Kò sí street light kankan. But nígbà tá à ń lọ lọ́sàn-án, kò ń ṣe pọ́ sọ fún mi, mo rí àwọn títì tí wọ́n náà ṣe ń ṣe. Ó tó yìí ní size. Àwọn ọ̀rà pé ìyẹn yàtọ̀ sí pé kọ́kọ́ da àwọn kinní táà black yẹn, eléèbí brick báyìí ni tó máa last dáadáa. Ṣé ẹ̀yin tẹ́ wá lé, ẹ̀yin kọ́ ni mo ń bá sọ̀rọ̀, ṣé ẹ̀yin tẹ́ wá ń lé kò tí perfect tó lóòótọ́ o, kò tí tó lóòótọ́ o, ebi wà lóòótọ́ o. Ó jẹ́ lọ́gbẹ́ wá fẹ́mi nísìn.
status táwa ibi táwa ti ṣiṣẹ́ dé ni but ẹ̀yin náà lọ́ba Elédùmarè gbogbo alájọ máa jẹ́lẹ̀ Yorùbá dáadáa. Ibi wọ́n ti ń dábìí ẹnu tí wọ́n ń rọ̀ bí òun. Gbàgede ìmọ̀.